àṣírí tú o àṣírí ta ló tú àṣírí èèyàn kan ẹ wá gbọ́ wìrìwìrì nínú fídíò yìí bẹ́ẹ̀ ṣe bá mi wo fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like ẹ máa bá mi share kẹ́ máa comment ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì tẹ subscribe button ó yá ẹ bá mi subscribe kẹ́dẹ̀ tẹ notification button yín ọwọ́ tẹ fi ń subscribe tẹ fi ń tẹ notification button ẹ mà ní fi gbọ́mọ sí ẹ ní fi gba lẹ́tà bànújẹ́ o lágbára Ọlọ́run ẹ jẹ́ àjọ wo fídíò yìí ká pàdé ní comment section kí lẹ̀yin rí sí fídíò yìí ó yá ẹ bá mi sọ̀rọ̀ ní comment section ẹ ṣé. Ṣọlá pé ó ti ń tẹjúlẹ̀ mọ́lẹ̀ ṣe jẹ́jẹ́ lẹ̀ ń yọ̀ ọ̀pọ̀lọ́ tó ń janra ẹ̀ mọ́lẹ̀ ikú ń pa á kí ló dé tó wá tẹ́ torí èpè tó fẹ́ yaṣọ ọmọ rẹ̀ lọ́rùn wèrè má dùn wò kò má ṣe é bí lọ́mọ Ọlọ́run àmà bẹ́ẹ̀ wèrè dùn wò lọ́jà o kò ṣe é bí lọ́mọ o ìjọ tó bá ti já ọjà Lizzy Anjorin ìgbà yẹn ló máa mọ̀ wípé kò sí èèyàn ṣé gbogbo àwọn tó pé bíríkó tó pé bíríkìtì tiẹ̀ yẹn nígbà bá ti jájà lẹ́ẹ̀kan wàá mọ̀ pé kò sí èèyàn ṣé wọn kò sẹ́ni tó pè ẹ́ nínú wọn pé darí ilé pẹ̀lú òṣì tó ń ṣe nígbà tí irú ẹ̀ bá ń sọ wípé ńgbà t'Aláàfin Ọ̀yọ́ wà láyé ó fi àwọn gbogbo ọmọ ọkọ ẹ̀ hàn ẹ́ ó fi gbogbo ọmọ tí Aláàfin ní ó fi hàn wọ́ nítorí pé wọ́n jọ́ mọ àtẹnubí Aláàfin Ọ̀yọ́ wàá rò títí pé tó ìwọ ọmọ tóun fẹnu bí kó máa bọ̀ pa gbogbo ọmọ ọkọ tóun ní Lizzy sọ̀rọ̀ tó ń sọ yìí ṣó make sense ṣá nílẹ̀ káàárọ̀ òjíire màláwà ọmọ ọdún mélòó gan ni wọ́n gan pàápàá Lizzy Anjorin t'Aláàfin á wá pè é ókè ńgbà t'Aláàfin bá pè wọ́ kí ni kó ṣe abọ́bakú kí ni kábọ́bakú ṣe Aláàfin Ọ̀yọ́ tó dẹ̀ ń gbé mọ́ra ń sìn nígbà tó kú ìjọ tó ń ṣejọ́ mẹ́jọ Lizzy ò lọ ńgbà tó ń ṣejọ́ mẹ́jọ Aláàfin Ọ̀yọ́ nígbà tó kú jọjọ́ kẹta ló tó lọ k'Aláàfin Ọ̀yọ́ tó lọ kí wọn láàfin tí gbogbo wọn ń wù ẹni tìkàtẹ̀gbin nígbà tọmọ wá jáde ọmọ Aláàfin tó ní kì í ṣọmọ pọ́ máa lè ní ó dáa ti gbọ́ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ọmọ yẹn ó dárúkọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ bíi mẹ́rin ó ní on behalf of me and my family ó dárúkọ ẹ̀gbọ́n ẹ̀ bíi mẹ́rin ó dárúkọ ọmọ Aláàfin bíi mẹ́rin tó sọ wípé wọ́n ní kó má forúkọ bàbá wọn ṣe ságà mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ ń tiẹ̀ níbi tá a bí ọ ní bíbí tí ò wu èèyàn òun lọ bí ẹ Lizzy bíbí tí wọ́n bí ẹ ti jẹ́ kí kò jẹ́ kí àwọn èèyàn lè sọ̀rọ̀ ẹ ní ire mọ́ ọ̀rọ̀ ẹ wọ́n ti ń fi àlùbáríkà wọ́n ti yọ kúrò ní àgàrà ọ̀rọ̀ ẹ kí ló dé wọ́n fi ṣe ẹ ni ẹnu òpùrọ́ ẹ ò kì í ṣẹ̀jẹ̀ Ìyábọ̀ Òjó òun ló tún ni wọ́n sanwó fún London Gistlover bó ṣe sọ nìyẹn Lizzy ó ní ìwọ ò mọ̀ wípé Ìyábọ̀ Òjó ni wọ́n sanwó fún London Gistlover nígbà tó ti wá ní evidence yẹn Lizzy kí lè tó gbé evidence yẹn lọ bá wọn ní police station kan charge Ìyábọ̀ sí court ó wá dúró lórí social media ó wá mú èpè ó wá ń ṣẹ́ yẹn níbi tí ọmọ kéékèèké wà ṣe rí ẹ̀yin tẹ́ ẹ fọmọ yín lọ sí gbà lọ́dọ̀ Lizzy tẹ́ni kọ́ lọ kọ́ṣẹ́ ń bẹ̀ Ọlọ́run má jẹ́ káwọn ọmọ yín padà wòran ẹgbẹ́ wọn láyé torí gbogbo èpè tí Lizzy Anjorin ṣẹ́ fún gbogbo orí tí ò ṣẹ́ tí ò rò gbogbo àwọn tó wà nínú ẹ̀ pátá ló máa pín nínú ẹ̀ torí pé èèyàn ò jáde kúrò nílé Àríkẹ́ ló ń gbẹ sínú èpè yìí aṣọ òpè méjì lọ́rùn Àríkẹ́ Lizzy ṣé dandan ni kó o bá ta yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ kálàáfíà tó wọnú ayé jìbìtì tó tún fẹ́ lù ẹni tẹ́ gbé wá tẹ́lẹ̀ fẹ́ talẹ̀ fún ẹ̀ẹ́dán rójú wọn ohun wọn là ń gbọ́ ṣùgbọ́n gbogbo òdùn wa bí ó ṣe pé a ti mọ̀ wọ́n ti wá sọ́dọ̀ yín o ẹ má pa wọ́n nípa àyà láti ó kọ́ṣẹ́ dé látilẹ̀ irin ló kọ́ lówó dé onírin ní ọ̀nà tó bá ń lọ sí Kòòdú ibẹ̀ ni láti ti kọ́ṣẹ́ irin Fọlá ṣé ńgbà tí wà tí láti ń fẹ́ra yín ṣé láti sọ fún ẹ pé ákítẹ́ẹ̀tì lòun toró ní ákítẹ́ẹ̀tì lòun àbíbò ló ṣe pé láti ìwọ lọ skul ó lọ rídìí kí ló ń pè ákítẹ́ẹ̀tì láti
ààrẹ bó bá ṣẹlẹ́yà jìbìtì tó ń lù ọlọ́màjò padà gbẹ̀yìn ayé ẹ̀ sínú ẹ̀wọ̀n torí irin ló ń tà, irin tó fi ń ṣe líńtẹ́ẹ̀dì, irin tí wọ́n fi ń gbé pílà dúró òun ni Láti ń tà. Nígbà tí Láti wá ń sọ fáwa wípé òun mọ̀ ń pa staircase tí Lizzy ò wá jẹ́ kó sọ̀rọ̀ tó ló mọ̀ pé akótọ́bánu ni Láti, ọ̀rọ̀ ẹnu Láti ò clear. Lizzy ló ń gba wájú gbẹ̀yìn nítorí pé ti rẹ́ni tẹ́ ẹ fẹ́ lù ní jìbìtì. Àtọkọ àtìyàwó tó wá sọ́dọ̀ yín tá à ń gbóhùn wọn yẹn jìbìtì lẹ fẹ́ lù wọ́n. Àwọn náà dẹ̀rẹ̀ ó lè jẹ́ṣẹ́ táwọn náà ṣe ń bì kan kò mọ́, ó lè gbé ó lè gbà lọ fi bọ́ sọ́wọ́ nítorí wọn ò ní sọ wípé àwọn ò gbọ́ nǹkan kan tó ń lọ lórí social media. Káwọn má bá irú ẹ̀yin olórí kórí ọkọ àtìyàwó yẹn Lizzy àti ààrẹ bó bá ṣẹlẹ́yà kan lọ bá yín ralẹ̀ ilẹ̀ tí ò ní location, ilẹ̀ tẹ́ ẹ̀ ládírẹ́sì tẹ́ ẹ̀ lè sọ fún wa wípé ibi ìbàyẹn nílẹ̀ yín wà. Lizzy ó máa tún fọfọ díjà láyé ọmọ tó pe rẹ̀ ní ọmọ ọba Aláàfin Ọ̀yọ́, ó máa fọfọ díjà láyé ẹ̀. Ó dáa, ṣé tọmọ yín ò bá ń ṣọmọ ọkọ ṣó lè bọ́ ta? Onítorí gbogbo àwọn tó yẹ kí wọ́n pè ní wọ́n ti pè, ìtorí ẹ̀ ni wọ́n ṣe jáde fọmọ yẹn. Tó bá wá dìde ogun pẹ̀lú ẹ̀, àwa ní kí abiyamọ ayé kí wọ́n gbà ẹ́. Ìwọ ló dáná ogun o, ìwọ ló ń po ogun nísìnyí o, ogun tó pè tó kó ẹ lọ tó jówó mọ́tò ládòde Àbújá láì ní èsì dẹ́kọ̀. Ṣé wọ́n complete mọ́ léèyàn? Ó ti lọ tán, Lizzy Anjorin, ó ti lọ tán. Sórí àwọn tó ń rí ẹ, orí ẹ nìkan ló ń rí, bọ́dì ẹ ti kúrò lára ẹ torí ò gbádùn ara ẹ. Ó ti ṣe rẹ̀ bó ò ṣe fẹ́, ó ti jájú ẹ lójú, ó ti ṣẹ̀sín wọ 2006 délẹ̀. Ojú rẹ̀ ràn rèé.